sọ̀rọ̀ nípa ti àwọn ọmọ wa, àwọn ọmọ ọlọ́mọ táwọn ajínigbé gbé ní agbègbè Ògbómọ̀ṣọ́, eléyìí ló gbé mi wá. Ṣùgbọ́n ìròyìn tó tún yani lẹ́nu òun náà ni pé ìjẹta ní Tuesday, lọ́jọ́ Tuesday, àwọn tẹ́rọ́rìsì wọ́n tún kọlu immigration office l'Ógbómọ̀ṣọ́, wọ́n tún kún wọn níbọn lọ́nbẹ̀. Ngbẹ́yìn náà gbọ́dọ̀ yìí, suspected gunmen on Tuesday night attacked an office of the Nigeria Immigration Service in Ògbómọ̀ṣọ́, Oyo State, carting away weapons belonging to officers on duty. Ẹ kò bọ́dẹ lójú oorun, bó ní gba ọfọ̀ níyè yóò pòórá. Sẹ́rí bí tá a bá lè ara wa dé. Àwọn kìnìún ti wọlé sí wa lára. Àwọn olórí burúkú kan tó wá ń mú wọn, wọ́n tó rìkọ́ọ̀dù fídíò. Láwọn títí wọ́n ta fúnra lára wọn. Tó yẹ gbígbà tán bá kọlù wọn, àwa ó panu mọ́ àní sọ nǹkan kan pa ẹ̀. Èmi ìfúnra lára mi ń panu mọ́ mi ní wí nǹkan kan nípa ẹ̀. Gbogbo agbègbè tẹ́ ẹ ti rí wọn mú. Tẹ́ ẹ tún polongo wọn síta. Because bẹ́ẹ̀ ṣe polongo wọn síta ń lọ́kàn wọn ti balẹ̀ pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fáwọn mọ́. Gbogbo bẹ̀lẹ́ ti rí dààmú o. Bó bá wù yẹn sápò ńlé fún àbándí, bó bá wù yẹn dúró tì wọ́n kí wọ́n mọ̀ wípé kíjìpá ìsáwọ́. Ṣẹgbọ́n condition tí wọ́n ní wọ́n fún ìjọba. Okay, ẹja gbélé iná. The attack reportedly occurred at about 10 p.m. causing panic among residents of the area. Sources familiar with the incident disclosed that the assailants stormed the facility and overpowered security personnel before making away with their firearms. An immigration officer who pleaded anonymity, because he was not authorized to speak on the matter, confirmed the incident in a message sent to Daily Trust on Wednesday evening. The officer, however, did not provide further details regarding the number of attackers involved or whether any casualties were recorded during the operation. As of the time of filing this report, authorities are yet to issue an official statement on this incident. Ṣùgbọ́n gbogbo ará Ògbómọ̀ṣọ́ ló ń gbé ta wípé wọ́n kọlu Ògbómọ̀ṣọ́, ìròyìn sì tàn káàkiri orí ìtàkùn ayélujára. Àwọn ọ́físà ò ní sọ nǹkan kan tí wọ́n. Ẹ wo tìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wo ọjọ́ tí wọ́n ti negotiate pẹ̀lú wọn lábẹ́lẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì negotiate pẹ̀lú àwọn jàǹdùkú lábẹ́lẹ̀. Àárí wọn mú. Ẹ máa gbọ́ condition tí wọ́n fún wọn. Allegedly o. Ṣèyí Makinde ò tí ì jáde kó pé bẹ́ẹ̀ ni o, àbó ti jáde ni. Ẹ̀yin tẹ́ bá rí pé Ṣèyí Makinde ti jáde, ó ti issue statement pé tí wọ́n ní káwọn mú wa lélẹ̀, but allegedly wọ́n láwọn gba 1 billion naira. 1 billion naira ẹ̀ lè kó wá nǹkan ṣo ń bolẹ́ kó wá. Rè san sí àkáǹtì kan ní Republic of Benin. Lẹ́yìn ẹ wá ọ̀sàrà ìlọ́sì méjì tó tuntun ṣáṣá tí yóò múṣẹ́ wọn yá. Ẹ pèsè ẹ̀ kalẹ̀. Ṣé wá ráwọn báńdí tẹ́ẹ̀tì àrẹ́sì tẹ́lẹ̀ tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n lágodi tàbí ní Abolongo, ẹ tú wọn lẹ̀ o. Ẹ wá ṣe àtúnṣe sí òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fààyè gbà wọn báńdí tí ó mú ìrọ̀rùn àti ìdẹ̀ra bá wọn nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwo nínú ẹ̀ ló convenient fúnjọba lọ́dọ̀ èmi àti ìwo nínú ẹ̀. Yeah. 1 billion naira to be paid into an account in Benin Republic. Release of other bandits currently held in Agodi and Abolongo prisons. 2 Ilos vehicles. Amendment of certain Oyo State laws to suit their interest. So, èwo nínú ẹ̀sà, èwo nínú ẹ̀mà. Bó bá jẹ́ gbà yẹn ni Ṣèyí Makinde. Èwo nínú ntí wọ́n kà kalẹ̀ lẹ́lẹ́ mú ṣe. 1 billion fún terrorist. 2 Ilos vehicle. Eléyìí ò nira. Ṣùgbọ́n mélòó làwọn ọ̀daràn tí wọ́n jọ ọmọ ẹgbẹ́ wọn tó wà lágodi tó wà lábolongo, bó lẹ́ sì dá wọn lẹ̀, ń bó lẹ́ kó wọn lọ. Ẹ kó àwọn ọ̀daràn kúrò lágodi nínú ìgboro Ìbàdàn. Ẹ lè fẹ́ lọ dá wọn lẹ̀, ń bó lẹ́ dá wọn sí. Ṣé fi mọ́tò tí ó gbé wọn lọ? Ẹ fi mọ́tò tí ó gbé wọn lọ sí, ń bó ni wọ́n gbé wọn lọ? Kánò ni àbí Kaduna àbí Màdúgùrí àbí Makurdi àbí Borno àbí Republic of Benin.
àkáǹtì wo ni wọ́n san sí Republic of Benin bóò ni wọ́n ṣe gbà á sáwọn Fúlàní Republic of Benin ńlọ́wọ́ ajá wa lólè Nàìjíríà àbí bọ́n bá ti dé Republic of Benin ọkàn wọn balẹ̀ ńbo ni wọ́n gba 1 billion naira sí. èmi béèrè ìbéèrè ni o so ilọ́ọ̀sì méjì yẹn ńbo lálọ́ bá wọn gbé sí ibo ni wọ́n bá wa kó àwọn ọmọ kéékèèké yìí sí sáà ní fáwọn ọmọ ọlọ́mọ rúbọ torí mo rántí ńgbà tí wọ́n káwọn ọmọ Chibok ń jò ní mo ráwọn èèyàn tó mú wá gẹ́gẹ́ bí àbá pé ẹjá gbàgbé àwọn ọmọ fún wọn lóòótọ́ afẹ́ gbàgbé ẹ̀ gbogbo àwọn ọmọ náà padà kó lọ wọ́n fẹ́lẹ̀ tí wọ́n fẹ́ wọ́n tà yìí tí wọ́n tà àmọ́là lórí àwọn ọmọ Chibok dòní 200 and something children náà kó mẹ́ o àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń bẹ́ẹ̀ nù gbó wọn yìí sáàfì wọ́n ṣètùtù ní bóò ni wọ́n ṣe rí bóò ni yóò ṣe rí lára àyá wọn àti bàbá wọn àwọn tíṣà tí ń bẹ́ ń bẹ̀ sáàfì àwọn náà rúbọ ni ẹ̀bọ̀ kẹ́ni kílẹ̀ ṣe wọn kílẹ̀ ṣe àwọn tíṣà wọ́n lọ sẹ́nu sẹ́ òjọ́ wọn ṣé ènìyàn elénu náà lọ́nà tí wọ́n dá àwọn ọmọ ọlọ́mọ pàtì wọn lọ lé ìwé orí burúkú wo náà là ń kọ́ ní Nàìjíríà. Can I tell you one fact? Ìwé tá ń kọ́ ní Nàìjíríà kò padà wúlò fúnlé ayé wa lẹ́yìn kọ́ mọ́mọ́ kọ́kọ́ mọ́mọ́ ká àwọn ọmọ tí wọ́n ń kọ̀wé lóko kí ni wọ́n fìwé ọ̀ǹda Ọlọ́run dáríjì mi o astagfirullah dọ̀sí mi pé bọ́n bá ti jáde ìwé yìí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ fún wọn tí wọ́n fi ṣe lo and behold lẹ́yìn tán bá kà á tán kí wọ́n má fàájà wọ́n padà wá fàájà láàrin ìgboro pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ náà ni ìjọ́rí tí wọ́n ti ń bẹ lábúlé ko bóyá sí àgbẹ̀ náà ni wọ́n padà fi ṣe gbẹ̀yìn eléyìí ò yí ṣèpè kì í ṣe pé èèyàn ń ru aburú sọmọ làkejì reality ni gbogbo ẹni tí ń kàwé nìsín kọ́ ni ó fìwé sóríire gbogbo ẹ̀kọ́ ni wọ́n fìwé jẹun including my own children let me put it that way bóyá yẹn lè relief ẹ díẹ̀ ó fi mọ̀ pé fat láwí kòkó ń sọ gbogbo àwọn tí ń kàwé lónìí kọ́ ni wọ́n fìwé jẹun including my own children gbogbo ẹni tí ń kàwé kọ́ ni ó sóríire nínú àwọn tí ń bẹ ń léèwé lọ́wọ́ nísìn tó wà yunifásitì lọ́wọ́ nísìn olóṣó ń bẹ láàrin wọn jìgólò ń bẹ láàrin wọn ntí ó padà jalè ń bẹ láàrin wọn oníjìbìtì ń bẹ láàrin wọn pásítọ̀ ń bẹ láàrin wọn ìmáàmù ń bẹ láàrin wọn ẹni tí ò ní parí ẹ̀kọ́ ẹ̀ tí ó fi kún ń bẹ láàrin wọn ẹni tí ó sì parí tiẹ̀ tán kó tó kún ń bẹ láàrin wọn ẹni tó jẹ́ pé ẹnu ìwé náà ni ó kù sí ń bẹ láàrin wọn ẹni tó jẹ́ pé torí ìwé kíkà náà ni ó kù ni ó fi kún ń bẹ láàrin wọn. so ta ló làkáǹtì yẹn mo ti béèrè so ìwé ta láti àwọn ọmọ ọlọ́mọ lọ sí bọ́mọ mi ò bá lọ á fẹ́ fi pankẹ́rẹ́ bẹ́ẹ̀dì orí ẹ̀ mọ́ mi lọ skul lónìí pé ń bo á fi pankẹ́rẹ́ sìn délé ìwé Ṣàngó Ọ̀tà ní mọ́tò ti pa àwọn akẹ́kọ̀ọ́ kan tipa ní Junction Plaza lọ́dún náà lọ́hùn tírélà gun kọ́lfẹ́ẹ̀tì ló pa àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ níyà ọmọ kan bá kéde ló bá lọ́mọ ń sọ pé òun ò fẹ́ lọ skul lónìí o I was there ni wọn sọ̀tàn fún mi ìkànnù pépà bó o dorí àwọn oúnjẹ náà ó sunkún àwọn tí bá ń wò mí tó bá wà ní Ṣàngó Ọ̀tà wọn rántí dáadáa ìdá 1999 ọ̀yà 2000 2001 ní Junction jọjú tó opposite Junction Plaza so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ níyà yẹn sunkún wọ̀rù ọmọ méjì àbọ̀ ọmọ mẹ́ta lọ́mọ ẹ̀ ń bẹ́ o ló ń pé wọ́n sọ pé àwọn ò fẹ́ lọ skul òun fọ́ọ̀sì wọn lọ ní o bàbá rí inú àwọn ọmọ ilé iná àgbẹ̀ kí lọ fẹ́ yà ọ̀ fẹ́ lọ skul our parents nowadays and waste owó rẹpẹtẹ lórí education tí ò ní outcome kò ní outcome kò sí ìrètí kankan fún brothers lẹ́yìn kọ́ mọ́ ọmọ ọkọ̀ mọ́ ọ̀ka why majority wọn tán wà nílé ìwé lónìí wọn ò mọ tán lọ kọ́ mbẹ̀ ní tó jókòó class ní tán kọ́ mbẹ̀ òye majority of fọkàn sí ìrípalẹ̀ lòmí lè lọ ṣe nínú class mi ọmọ chat mbẹ̀ so like I said education has become a necessity in Nigeria bẹ́ẹ̀ ni kì í ṣe compulsory mọ́ sorry o kò sí ní tẹ́lá fẹ́ ṣe láyè tí ò ní the education but certain level of education mo rọ bẹ̀rẹ̀ ó ti lé ní 30 something ó lóun ti ṣe master òun fẹ́ lọ ṣe PhD mo ní mọ̀ ká lọ
nígbà gbogbo ọjọ́ bá fi lọ tán lórí ẹ̀ tó tún padà wá bẹ̀rẹ̀ afresh ojú ẹ̀ wálẹ̀ because kò sẹ́ni tó ràn yàn kankan master nísìn kò sẹ́ni tó ràn yàn kankan phd nísìn gbogbo ẹ̀ rọrùn fáwọn ọmọ olówó ọmọ sẹ́nitọ̀ ọmọ gómìnà láti ṣe because wọn ò retí pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ ní báǹkì kan tàbí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì kan bàbá wọn ti níṣẹ́ tí wọ́n ó ṣe ńlẹ̀ bí wọn ò dẹ̀ níṣẹ́ tán fẹ́ ṣe ńlẹ̀ no matter the establishment tán bá fẹ́ àwọn parents wọn finance wọn bàbá wọn sáti rówó kó jẹ kò sí gómìnà tí ò ní rówó kó jẹ kò sí gómìnà náà èyí ó ṣe gómìnà fọdún mẹ́rin ní nàìjíríà ṣe gómìnà fọdún mẹ́jọ ní nàìjíríà ó ti lówó tó fẹ́ ní ó ní láti kówó púpọ̀ bá ti send allocation fún ọ lẹ́ẹ̀kan ìwọ dá méjì kó kàn pamọ́ gbogbo allocation tó kù fún ọ tó kù tán bá send sí ọ mọ̀ ọ̀nà lórí ìlú ò lè tòṣìmọ́ táyọ̀ fi parẹ́ kí làwọn ọmọ rẹ̀ wà jẹ́ ó ṣe fún ọ ní investment and gẹ́gẹ́ bí governor o lè solicit fún ọ at anywhere kí n má jẹ́ kákàwé gbé mi kó lórí point tí mo wà gangan ò ní wípé èwo nínú condition yìí bó bá jẹ́ òótọ́ lẹ́yìn lè gbà bó bá jẹ́ pé yìí Ṣèyí Mákindé wọ́n fẹ́ anti-expose weakness gómìnà Ṣèyí Mákindé wọ́n expose weakness president of the country irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà tíjọba ọba ti wà proactive ní tí máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí àwọn ọmọ kéékèèké ọmọ 20 something years ni wọ́n ń gbé odidi governor ní gbódidi ìlú ní gbódidi president sí condition can you just imagine that bóòlù lè ṣe fílẹ̀ ẹ̀rí gbogbo àwọn ọmọ terrorist tán mú káàkiri ìgboro tán mú lóṣogbo tán mú lẹ́kọ̀ọ́ tán mú ní nǹkan kan yẹn ẹ̀rí pọ́ ọmọ kéékèèké ni wọ́n kò ṣẹlẹ̀ tó ti pé 30 years nínú wọn wọ́n wá da gbogbo ìlú rìbá rìbo mistress àwọn ọmọ yẹn tó wà ní akóló àwọn kidnappers yìí kò sí kidnapper yẹn tó kan nù wọn ṣùgbọ́n olóòótọ́ ti ń bẹ lọ́wọ́ wọn gbogbo tán bá ní kọ́ mọ̀ tọ̀ sára yọ̀ mọ̀ tọ̀ sára wọ́n bá ní kọ́ mọ̀ tọ́ lẹ́lẹ̀ láyọ̀ mọ̀ tọ́ lá bìkọ́ bí ọba tọ́lá yóò gbúrò mọ́lẹ́yìn ẹ̀ nísìn táwa ni ó gbìnjà ta ni ó gbèjà rẹ̀ sórílẹ̀-èdè tá plan pa fẹ́ gbé lélẹ́yìí sórílẹ̀-èdè táwọn ti ń bẹ nípò ìjọba tán promise wà lélẹ̀ èmi ń béèrè ni o ó jẹ́ kàyéfì sí mi ló jẹ́ kí n mọ béèrè àwọn ọmọ kéékèèké tán béèrè 1 billion naira lo and behold àwọn kan ló wà behind ẹ̀ àwọn tó mọ value owó ló wà behind ẹ̀ àwọn tó nífọ̀n tó lé kan ló wà behind ẹ̀ àwọn tó mọ bá ń ṣe lè gba owó yẹn jáde ní Kútọ́nù ní báǹkì ní Kútọ́nù ló wà behind ẹ̀ but lo and behold ẹ já béèrè question lọ́wọ́ government kí tán bá sọ 1 billion sínú account wọ́n máa send account number sí mo ti láwọn tí wọ́n lu jìbìtì lórí WhatsApp àwọn tó máa send the same irú message yẹn sí mi wọ́n á ti fẹ́ lé 20 tó máa ní please I need an urgent help from you I want to send money to somebody but I've gotten to the limit of to today's limit so I will return it tomorrow morning bó bá béèrè pé lòun náà fẹ́ kọ́ bá wọn sẹ́yìn náà lè pé 200,000 náà lè pé 400,000 náà lè pé 250 náà lè pé 190,000 màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé kí ni business èmi àti ẹ papọ̀ tó fi expect pé kí n bọ̀ send owó sẹ́nìkan torí pé tí bá fẹ́ bá mi ṣàwàdánù àbí mo fẹ́ drag ẹ̀ mo lè sọ pé dúró dọ̀là dà ó mo sọ pé ó ní ìdí owó yẹn láti send owó yẹn ní ìsìn pápápá n tí wàá kọ́kọ́ ṣe ni pé màá ní kọ́kọ́ send account number màá ní kó ń tàn send account number kó tó di pé mo bẹ̀rẹ̀ sí query ẹ̀ ní ti screenshot ẹ̀ nígbà tí ó bá send account number yóò jorúkọ ọmọ Ìgbò wọ́n ti hack àkáǹtì alákáǹtì ń sọ pé ọmọ Yorùbá ò kì í ṣe o kò sẹ́ni tí ò kì í ṣe wọ́n ti hack àkáǹtì alákáǹtì àwọn àkáǹtì àwọn fans mi náà lábúròdù náà máa hack o bí ẹni tó wà ní London tó wà lamẹ́ríkà wọ́n á hack àkáǹtì wọn wọ́n á máa fi àkáǹtì wọn béèrè owó èmi lèmi wà mọ̀ wípé ẹni yóò lè tọrọ owó lọ́wọ́ mi bí ó bá tọrọ owó lọ́wọ́ mi yóò ní persuasion ẹni yẹn gbọ́dọ̀ lè dárúkọ mi ẹ̀mí sáwé kónkó èmi lágbájá ni o yóò send a voice note mo wà ní kinní kan mo wà ní dilemma mo wà ní kinní yóò approach mi kì í ṣe pé èèyàn kàn déédéé send owó message sí mi pé kí n bó ń send owó sí yàn nígbà tó rí ọ̀dàrú màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé ta gangan lẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ ṣé èsì pé mi sọ fún àbí kan mo ti mọ̀ pé 419 ni ibi tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé bí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ send owó sí wọn dandan ni kí wọ́n send account number after the payment after the release of our children ẹ má jẹ́ n sọ ìbẹ́ jẹ́ n sọ Yorùbá lẹ́yìn ìgbà tán bá ti sanwó wọlé lẹ́yìn ìgbà tán bá ti fi àwọn ọmọ yìí lẹ̀ ǹjẹ́ àtún padà gbégbèsè lórí àkáǹtì yẹn àbádẹ́wò ti wà wípé ẹ má bi wá mọ́ o ẹ má bi wá léèrè nǹkan kan mọ́ o lẹ́yìn tẹ́ bá ti sanwó ẹ gbà wípé owó ti lọ ẹ sọ pé kíni ẹ sọ pé ó ti lọ. làwọn náà dẹ̀ wá wò ní wo pé o fẹ́ ní sẹlòmíì o ẹ̀já gba kádàrá ẹ̀jẹ̀ ọ̀gbà kádàrá òun ọ̀gbà kodoro ẹ̀já mẹ̀lẹ́mbẹ̀ ká pẹ̀pẹ́ nǹkan gba bọ́lọ̀ ń ṣe wí jálòrè wa gbàǹtọ́ lọ́ ń wí.
àwọn ọmọ yẹn bí wọ́n bá dá wọn padà ṣé wọ́n lè dúró sínú abúlé yẹn padà wọ́n bí wọn dá èmi Àkàndá ọ̀rọ̀ Awíkonko fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ they no born them well wọ́n bá dá wọn lẹ̀ lọ́la wọn lè padà sínú abúlé yẹn mọ́ wọ́n lè lọ sáwọn skul yẹn mọ́ láéláé àwọn teachers yẹn wọ́n máa kú ìtìsẹ́ wọn pápátá wọ́n rìn jìnnà kó ń bẹ̀ meanwhile àwọn ajínigbé ò lè wá síbẹ̀ mọ́ láti wá jí wọn gbé mọ́ but trauma yẹn kò lè jẹ́ kán dúró ń bẹ̀ mọ́ láéláé wọ́n rìn jìnnà ni kò sí nínú àwọn ọmọ yẹn tẹ́sọ̀ pé kó wá lọ skul tí ó dá yín lóò mọ́ o ń bọ̀lẹ̀ ti fẹ́ rehabilitate wọn torí lọ́kàn wọn mẹ́wàá nù skul tán kò ní wọ̀ wọ́n létí mọ́ yọ̀ọ́ dàbí ẹni pé wọ́n tó ń bọ̀ wá jí wọn gbé ni mo sọ fẹ́ nìkan lánàá mo lẹ́tọ́ kàn lọ́mọ o wọ́n tàn fẹ́ máa sọ bí ọ̀rọ̀ àwàdà mo ní kó stop ẹ̀ àwọn ọmọ tí ń bẹ́nu gbó yẹn ni kò béèrè lọ wọn kí wọ́n ṣàlàyé tójú wọn rí fún ọ àwọn olùkọ́ wọn tó wà ń bẹ̀ ni kò dọ́gbọ́n béèrè lọ wọn ọmọ wípé kò sójú mímu kò rọrùn rárá o ká tó yọ ọmọ inú èkó sòróró o yúnífọ̀mù kan ṣoṣo láti bí ọjọ́ tó gùn gbọ́rọ̀ láìsáàyè wẹ̀ láìsáàyè pàǹfọyín kò sí bọ́ ọmọ ṣe báàdì tó a lọ lọ́wọ́ mọ́lẹ̀ nínú ilé a fi búrọ́ọ̀ṣì bọ́ ẹnu ẹ̀ dànù kò sí bọ́ ọmọ kékeré ó sì fọyín ara ẹ̀ fún rẹ̀ because àwọn ọmọ wọ́n ti lè máa lọ́wọ́ nísìnyí ọmọ 3 years lóyún máa fọ fúnra mi mọ́mí mi ẹ bá mi mú búrọ́ọ̀ṣì mi máa fọ fúnra mi máa fọ mọ́ yóò sáfọ̀ nǹkan kan kó ń bẹ̀ à ń bọ̀ sùn bọ́ sí eléyìí tí orí nǹkan kan fọ̀ bọ́ bá jẹ́ láyé àtijọ́ tá à ń jẹ pákó ni bí wọ́n bá jági wọ́n ò rún lẹ́nu wọ́n ò fi gbo eyín yọ́mọ díẹ̀ àwọn kan ní mẹ̀kọ àfọ̀n ẹ̀rẹ́ àwọn báńdí tí ń pààrọ̀ aṣọ lójú yín ẹ sì mú wọn ẹ mú wọn má sọ wọn ẹ wá kó wọn lọ sọ́dọ̀ àwọn òpònú dìgbòlugi kan pera wọn ní OPC reform OPCR àwọn eléyìí wá ń rìkọ́ọ̀dù fídíò àgbàlagbà sì ń bẹ láàrin wọn. ńdò ní ẹ̀gọ́ wa ó tó ní òtó ní hùyẹ́ mọ́. So like I said ìwo nínú ẹ̀ ní kí gómìnà Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwo nínú ẹ̀ ní Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwo nínú ẹ̀ yóò san 1 billion naira èmi ti mọ̀ pé tí ò mú gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ condition yẹn lágbára pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò san 1 billion naira ṣèyí ọ̀rọ̀ ayé lọ́ọ̀sì méjì ṣé wọ́n gbà tòkunbọ̀ àbí tuntun náà ni ṣé wọ́n dá wọn tẹ́rọ́rí tó ti wà ní Agodi tó wà lábólógó wọ́n dá wọn lẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àtàláfíà àbí èèyàn kan ní ọ̀wá gbà wọ́n àbí wọ́n kó wọn lọ síbì kan ṣé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún wọn àbórí kò yín yọ ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ Israel àti Hamas ọ̀tún mú gbèkùn ò sí mú gbèkùn ọ̀yá ẹ fi mẹ́wàá lẹ̀ àwa ló fi mẹ́wàá lẹ̀ ọ̀yá ẹ fa àwọn tó kù lẹ̀ àwa náà fa àwọn tó kù lẹ̀ ṣé ká kọ́kọ́ rìlíìsì tàwọn Agodi káwọn ẹrú kú yìí kí wọ́n kọ́kọ́ bá wa rìlíìsì àwọn ọmọ kéékèèké ká wá rìlíìsì tàwọn abolongo ká wá pé kí wọ́n bá wa rìlíìsì àwọn tíṣà náà inú sinimá la ti ń wò ó inú kí ni mo ti la ti ń wò ó inú sinimá la ti ń wò ó báwọn òyìnbó ń gba ìkógun wọn padà àǹtọ́ amúnigbèkùn wọ́n rìlíìsì wọn díẹ̀díẹ̀ I can't wait to see it how it goes. Gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ délẹ̀ o my own advice ò ní pé tẹ́ ẹ bá fẹ́ fún wọn ẹ tètè ṣe kánkán bọ́rọ̀ bá ti ń pẹ́ńlẹ̀ sí máa ń gbọ́n sí ni n tá à ń sọ fún nù lo and behold àwọn tó jiyàn kó possibly wọ́n lè má ní lọ́kàn láti béèrè tó nǹkan tí wọ́n béèrè nísìnyí ṣùgbọ́n torí ipá àtètè wà proactive àtètè gbégbésẹ̀ àwọn tí wọ́n mọ̀ wọ́n ni wọ́n wá pè wọ́n ni wọ́n wá lọ́ condition mi mọ́ ẹ gbà bí mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ṣe sọ kì í ṣe pé ọgbọ́n wọn ló débẹ̀ àwọn èèyàn kan ló rúná sí ẹ béèrè nǹkan báyìí ẹ fi lè náà mọ́
ẹ má ti gbà lọ́wọ́ ẹ fẹ́ léèkún. Ọlọ́run Elédùmarè ọba ń gbọ́. Èèyàn mélòó ló wá kọ́ ma tí wọ́n fi béèrè 1 billion naira. Ẹjá wo tó tún ràn wọ́n lọ́wọ́ o ò ní pé wọ́n rí pé ariwo ti pọ̀, sympathy ti pọ̀ fáwọn ọmọ yẹn, concern ti pọ̀ fáwọn ọmọ yẹn, wọ́n wá wò pé no hot cake lélẹ̀. Ilé ìjú business àwọn tí ń ṣe tẹ́lẹ̀ lọ. No àwọn big fish ni àwọn máa rí nǹkan kan bẹ̀ dáadáa. Ẹ má gbàgbé wọ́n ti pa olùkọ́ kan o, olùkọ́ méjì ló já láìsí, wọ́n pa kankan kí wọ́n tó káwọn yẹn lọ. Wọ́n jù kan lọ́rùn àti ìrókò ẹ̀sìn. Òye sì yé mi pé wọ́n ti rìn jìnnà síbi tí wọ́n pa sí. Ta ni ó bá wọn mọ̀lẹ́bí trace òkú yẹn padà? Ṣé wọ́n ò rí sin? Let's be suspicious of the Yoruba Sharia lawmakers. Ìjọkíjọ́ tẹ́ bá ti gba Sharia láàyè ńlẹ̀ Yorùbá. A child has died. Ẹ má jẹ́ ń gbọ́ o, kọ́mọ tó kọ́mọ kú o, kí lè yan ọjẹ́ rúmọ̀ o, ẹ má jẹ́ ń gbọ́ rárá o, ọmọ kankan kú o, ẹ dákun torí Ọlọ́run, kí lè yan ọjẹ́ rúmọ̀ kọ́mọ jẹ́ òótọ́. Kò sí èyí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn. Kò sí èyí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn. Ẹni tí yóò ròyìn ogun ò ní kú sójú ogun lágbára Ọlọ́run àtàwọn tíṣà wọn tó kù. Wọ́n ń bọ̀ nílé láyọ̀ àtàláfíà, wọ́n bọ ikú lọ́wọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run, wọ́n padà wálé. So my own advice ò ní fún government láti gbé ìgbésẹ̀ ọ̀hún kankan, mọ́ bá ti mọ̀ pé àwọn san, àwọn dáhùn ìbéèrè wọn. Ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ gbépo yẹnu, ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ náà sílé ìgbìmọ̀ aṣòfin kankan rárá o. Gómìnà ní kó lo discretion ẹ̀. Lẹ́yìn bá ti sin léyìí, ẹ jẹ́ àwa wà very very proactive. So mọ̀ ń gbọ́rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìrù ẹkùn tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho dá sílẹ̀. Ìjọba àpapọ̀ ti buwọ́lù, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò gbà. Ṣé èsì pé nǹkan ń ṣe gómìnà Ṣèyí Makinde ńgbà náà? Ṣé èsì pé nǹkan ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹja sọ bẹ́ẹ̀. Ṣé èsì pé nǹkan ń ṣe ìsà? Tó rẹ́bọ kéékèèké nígbà láìkú là. Gbogbo tó bá ti sin òkèlè dẹ́kun níjọ́ bẹ̀, gbogbo tó bá ti lébi lọ níjọ́ oúnjẹ, gbogbo tó bá ti rí ní ìsìn lásà lóògùn. Gbogbo ẹnikẹ́ni tó bá múra láti ràn wá lọ́wọ́ ńlá lò this time around. Àwọn gómìnà East wọ́n ti ń ráwọ̀ èèyàn wọn lágbára o. Sophisticated nǹkan ìjà ni wọ́n rà lé wọn lọ́wọ́. They must not pay the money, but right? Ọgbọ́n wa ni ká lò sá. The negotiation is bullshit. Daddy mi kan ní they must not pay the money. Ọgbọ́n wa ni ká dá sá. Bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan kan dùn sọ nígbà tí ọba ti sọmọ tí wọ́n ń bẹ̀. Ó dùn sọ pé kán má sanwó. There is possibility to record casualty because those children are not ntàwọ̀ ọ̀dẹ̀fẹ́ náà ni àfẹ́ casualty àdẹ̀fẹ́ injury. We don't want any casualty, we don't want any injury. No casualty, no injury. Ìkan wọn tó send sí mi ní sí o security alert. Ẹgbẹ́ òwò ẹ̀yin tẹ́ bá wà lágbègbè bẹ́ẹ̀ o. Òmùgbàwọ́jọ́ is a remote Ogun State village tucked within Ogun, Oyo and Osun State forests. And that axis stretching from Imoku, Atan, Odosi, Madegun is home to over 2,000 undocumented and highly dangerous herdsmen. In fact, they are lords of that jungle, living and breeding both man and animals inside the forest reserve. All the villagers are afraid of them, and whenever they graze their cassava farms, they dare not question these Fulani herdsmen. Someone who sneaked to these hideouts said, and I quote, "I decided to trace them to their abode, which is about 3 kilometers deep inside the forest, and it is only accessible through a narrow one-lane footpath that I saw
What I saw there was like a big sand with multiple colony of huts, numbering over 100, while over 2,000 cars laid and lazing comfortable on over 3 hectares of shaded land. Kọ́lá Ọ̀dẹ́jàyí, Ìkọ́kọrẹ́ reporters. Ntí wọ́n send sí mi ní ìsìn náà mo rí o. Mo ṣe ní interest láti kà á torí mo rí security alert ń bẹ̀. Alright. Irú eléyìí tẹ́ni send yìí, ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń wò mí o. Èmi máa wà báyà sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ Yorùbá o. Ntọ́ bá wọ ẹlẹ́nu ní kó fẹnu sọ o. Ọmọ Yorùbá lè mi o. Yorùbá nìkan ló sì kàn mí. Ẹni àmọ́rí ìbá kú làwọn tó kù. Ọlọ́run dáríjì mi o. Káwọn kíkàlùkọ́ jà fún rẹ̀. Jà fórí ààrẹ. Jà fún rẹ̀ lókù mọ́. Kò sí jà fojo mọ́. So, the end of hard work. Now, irú ẹni yìí tó trace wọn lọ yìí, tọmọ bíi tí wọ́n wà yìí, la bá kóra wájọ yìí, la bá gbìyànjú yìí, la bá tọpa lọ yìí, la bá dáná yá wọn yìí, la bá lo hyperbole bí àṣà mi, ká má lo simile, ká má lo metaphor, ká má lo oxymoron, ká lo hyperbole. Oxymoron ni ká dé ta ká mọ̀ pé ntọ́ ṣẹlẹ̀ nínú gbòòrè, ntọ́ bá ṣẹlẹ̀ níjù ká fi sínú jù. Ṣùgbọ́n dàbí ẹni pé omi àánú kan bẹ lójú ìran Yorùbá, omi àánú tí ó sì fìyà jẹ wá ni. Omi àánú tí ń kẹ́pàkúté lẹ̀ fún wa. Tẹ́lá àwọn olówó Ọlọ́run ti sọ̀rùn lájẹná fún wọn. Ọmọ Ṣèyí Makinde ò lè sí Nàìjíríà. Bọ́ bá wà Nàìjíríà kò lè sí ibi tẹ́tì rí jí gbé ṣá. Ọmọ tèmi ní bẹ Nàìjíríà. Ìyá irú tí kọ́ mọ́ rùsẹ̀pẹ́, á ti rù tí ọmọ wá ti ń rùsẹ̀pẹ́. ń bo iṣẹ́ òní mọ́kọ láyà kọ́ mọ̀ràn ma, ó ti mú ọmọ. Ọmọ látò máa gbàdúrà kọ́ lọ́mọdé òmú. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó ti mú ọmọ, ó ti mú ọmọ, iṣẹ́ ti ràn wá, ó ti ràn ọmọ. So like I said, ṣe ní ká fáwọn ọmọ yẹn pẹ̀lú àwọn olùkọ́ wọn ṣe tutù ni. Béèyàn bá fìyàn ṣe tutù. Ìwúrẹ́ tó bá da fánù lásọ pé èyí ó fi kó fá o. Àwọn ilé ọ̀dà fánù, àwọn ọmọ ẹ̀ ọmọ kankan. Mọ̀lẹ́bí wọn ò lẹ́sẹ̀ kankan. Àwọn olùkọ́ wọn ọmọ kankan. Bàbá fìyàn ṣe tutù, ọmọ àwọn tí ń bẹ nípò ìjọba. Ọmọ àwọn tó wà ní gbanu security. Àwọn lọ́ọ́ yá fi ṣe tutù lẹ̀ yìí. Kì í sọmọ tálíkà o, kì í sọmọ kọ̀làkọ̀ságbé, kì í sọmọ primary school teacher, nursery school teacher. Èyí ló ń sálárì wọn, èyí ló ni wọ́n ń gbà. Kí ni sálárì wọn tó ṣe? Àkàndá ọ̀rọ̀ Awíkonko, ìbéèrè tí mo béèrè ẹ̀ tí dá mi lóhùn sẹ́. Èwo nínú tí wọ́n béèrè yìí bọ́ bá jẹ́ lóòótọ́ ni kí Ṣèyí Mákindé ó ṣe ń bẹ̀. Ṣé kó fún 1 billion naira? Ntí mo fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n pè mí síre o. Ká lè ráwọn ọmọ ìgbà láyọ̀ àtàláfíà. Sáwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ṣé wọ́n lè fi nǹkan ṣe wọ́n? Torí in tó mú wọn tí wọ́n fi sáré pàkánú àwọn olùkọ́ wọn. Wọ́n fi léyìn ṣe sample ni o fún wa o. Pé ká má rò pé tàwàdà làwọn bá wà o. N tó kó jìnnìjìnnì bẹ́ẹ̀ everybody náà rèé o. Àbá sì máa ṣe ní business as usual. Ṣé wọ́n lè fi nǹkan sàwọn ọmọ tó kù lọ́dọ̀ wọn pẹ̀lú àwọn olùkọ́ wọn? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ṣé wọ́n lè dá wọn lẹ̀? Bàbá dá wọn lóhùn. Ẹlẹ́ẹ̀kẹta, sọ́nà míì wà tá a fi lè gbà wọ́n. Ẹlẹ́ẹ̀kẹrin, ṣé kí Ṣèyí Mákindé fún wọn ní 1 billion naira? Kọ́ra yín lọ́ọ̀sì méjì fún wọn. Àwọn onísùnmọ̀mí tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó, ṣé kó rìlíìsì wọn? Ìjọ wo ni wọ́n tó amend law táwọn kinní karambani sọ wípé kí wọ́n amend? Ni wọ́n sáré preliminary, àwọn asòfin wọ́n sáré wọnú ilé ìgbìmọ̀ asòfin nìsín, wọ́n sáré amend ẹ̀. Àbí wọ́n ó rìlíìsì àwọn èèyàn yìí kó tó di pa amend law? Mo mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ ni o, wọ́n ti gbowó sọ́wọ́.
wọ́n ti gba ilọ̀sì síbi tí wọ́n ti fẹ́ gbà á ẹ ti tú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ní kẹ́ ẹ tú sílẹ̀ ẹ ti tú wọn lẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni o àwọn ní sùnmọ̀mí péréte àwọn tó lọ káwọn ọmọ yìí ò lè tó 20 wọ́n dẹ̀ da odidi more than 200 million people wọ́n dẹ̀ ń dà wá láàmú thousands of security agents wọ́n máa forí gbárí káàkiri wọn ò rọ́nà àbáyọ gọ́vnà Ṣèyí Mákindé ò ní sùn bí ṣe ń pe commissioner of police ní wọ́n máa pe kinní kan sọ́jà ní wọ́n máa pe kinní kan navy we are working round the clock your excellency àwọn ò sùn a lè sùn àlójú oorun mo rí àtúntì ṣẹlẹ̀ your excellency mo jẹ́rìí Amẹ́ríkà mo jẹ́rìí China wọn ò ní ràn yàn kankan lọ dúró ni wọ́n ràn lọ dúró tán bá sì ràn lọ ó lè gbẹ̀mí àwọn onísùnmọ̀mí yìí tí ò ní fi nǹkan kan sàwọn akẹ́kọ̀ọ́ èèlò ni wọ́n ń ta tí wọ́n ń lò tí Nàìjíríà ò lè afford à ń fẹ̀mí àwọn èèyàn ta káìtì ńlẹ̀ yìí so ọ̀rọ̀ rẹ o ẹ̀yin bàbá àti màmá mi